ìṣòro tẹ́ ẹ lọ́bùlẹ̀ rí ẹwà ní báyìí. ẹ ṣe. ẹja lọ ní èmi. ẹ máa lọ ìṣòro o. Daniel chapter 6 verse 18. kí lẹ wí. Daniel chapter 6 Daniel yìí náà ni chapter 6 verse 18. Luke chapter 6 verse 12. ẹja Daniel chapter 6 verse 18. Yes. nígbà náà ẹ máa gbọ́ o. ni ọba wọ ààfin rẹ̀ lọ. ìṣòro là ń sọ o. ó sì fi òru náà gbà àwẹ̀. bẹ́ẹ̀ ni a kò sì gbé ohun èlò orin kan wá síwájú rẹ̀. okay. ooru kò sì wá sí ojú rẹ̀. okay. ẹ ṣe. ẹ̀rí ìfẹ́ mi mú àwọn ẹsẹ̀ Bíbélì yẹn pàrọ̀ láti fi ṣàlàyé Luke chapter 6 verse 12. ọkọ rẹ fi yẹn kún ẹ torí yìí ò ń ṣe rí ìyẹn jí lóru fúnra rẹ ni. Luke chapter 6 verse 12. tọ́ni ìṣòro. tọ́ni ẹ lọ ìṣòro. ẹ lọ ṣó. àbí ẹ ṣe ìṣòro. ó sì ṣe. ó sì ṣe. ní ìjọ wọn ni. bẹ́ẹ̀ni. ó lọ sí orí òkè. bẹ́ẹ̀ni. ó lọ gbàdúrà. bẹ́ẹ̀ni. ó sì fi gbogbo òru náà gbàdúrà sí Ọlọ́run. bẹ́ẹ̀ni. ẹ ṣe. ẹ̀rí yín nìyẹn. ṣẹ́ẹ̀rí yín nìyẹn. máa dá yín lóhùn ẹ jẹ́ kí n ṣàlàyé kí là ń pè ní ìṣọ́ òru. ká ṣàṣùmọ́jú ni. nǹkan tá à ń pè ní ìṣọ́ òru nínú ìwé mímọ́. ṣíṣe ní ṣọ́ọ̀ṣì tá à ń ṣe Bíbélì ò lòdì sí. ta ló pa yín láṣẹ. ẹ ṣe. bó la ṣe ẹ wà lèmi ń béèrè. mo láyọ̀. bó la ṣe ẹ wà. nǹkan tí ká wò lélẹ̀ ẹja ṣe Bíbélì sọ fún wa nínú ẹ jẹ́ kí n ṣàlàyé ó ní ẹ máa gbàdúrà láì sinmi àti láì sàárẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àní mò ń bọ̀ no mò ń bọ̀ sẹ́ mò ń bọ̀ ẹ jẹ́ mú bí kó lè yé yín ni kó lè yé yín ni bá mi lọ Quran 70:79. àti pé ẹ máa gbọ́ o ní òru ẹ fi ṣe àìsùn. ọlọ́ọ̀lẹ́yìn mùsùlùmí ẹ dìde ẹ ṣe àìsùn. èyí jẹ́ àfikún iṣẹ́ fún ṣé bá ṣe ni bó la ṣe yẹn wà kẹ́yìn ṣerú ẹ̀. tí a ò bá sọ pé bóyá àṣẹ wà ìgbà tí Kristi ń kó àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ṣé kò fi ṣọ́ orúkọ wọn. níbo ló ti kọ́ wọn ó yẹ mẹ́rin wà tó fi kọ́ wọn. ká mẹ́rin ẹ̀ wá. tó fi kọ́ wọn ṣe orúkọ wọn. ìgbà tí Kristi tó lọ orí òkè lọ gbàdúrà nígbà tí àkókò ìsìnkú ẹ̀ súnmọ́ etílé. tó fi ṣọ́ orúkọ wọn. ó fi ṣọ́ orúkọ wọn. ẹ̀rí ẹ̀yà. ẹ ṣe. ní pé báyìí ni kí ẹ ṣe máa ṣe ìṣòro. báyìí ni ẹ máa ṣe ìṣòro àbí ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn. mo ń sọ ṣẹ́rí mínìlì ìṣòro èèyàn yẹ òun sọ́tọ̀ láti fi gbàdúrà. ṣẹ́rí mi ẹ ti máa fídíò mi dáadáa ihun tẹ́ ẹ̀ bá lé rẹ̀ má sọ wájú mi níbo ẹ sọ pé ó fi ìṣòro kọ́ wọn kò lè rí ẹ wa. tó ti fi ń kọ́ wọn báyìí ni ẹ ṣe máa ṣe ìṣòro. ẹ máa jó ẹ máa yọ̀ mọ́jú àtàtẹ́wọ́. ó kọ́ ọmọ sí ń gbàdúrà báyìí ni kí ẹ ṣe gbàdúrà. ó kọ́ wọn yẹn báyìí ni ẹ ṣe máa ṣe ìṣòro àwẹ̀wò ẹ̀kọ́ wọn. yẹn la fẹ́ wò nísìn. Allahu Akbar. no irọ́ wọ́n ní kí n mẹ́rin bí wa ni. alhamdulilayi. iná sì ní ìbéèrè kan fún wọn méjì méjì. ẹ jẹ́ ká wo Matthew chapter 26. Matthew chapter 26. láti verse 36 àbí. bẹ́ẹ̀ni verse 40. ok verse 40. verse 40 gangan la fẹ́ lò báyìí. mo ṣe máa bọ́ ta àwọn bọ́ọ̀sì sùn lọ. kò ń ṣòro ọ̀sán ni àbí ẹ̀ka ọ̀sán ni kò ń ṣòro ọ̀sán ni. ẹ ló mú wa láti verse 36. ẹni. láti verse 36. nígbà náà kí ọ̀sán ni kò ń ṣòro. nígbà náà ní Jésù bá wá sí ibì kan tí à ń pè ní Gẹ́sẹ́mánì ó sì ń fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yìí pé ẹ jókòó ní yìí nígbà tí mo bá lọ gbàdúrà lọ́hùn yẹn ó sì wí Pétérù àti àwọn ọmọ Sébédè méjèèjì pẹ̀lú rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí í banújẹ́ ó sì bẹ̀rẹ̀ sí í rẹ̀wẹ̀sì nígbà náà ló wí fún ọ pé ọkàn mi bàjẹ́ gidigidi títí dójú ikú ẹ dúró ní yìí kí ẹ sì máa bá mi ṣọ́nà ó sì lọ síwájú díẹ̀. ó ní kọ́ máa kí ni kọ́ máa ṣọ́nà ẹ ṣe ìṣọ́ òrukọ o.